Hallelujah o. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fún Olódùmarè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí àánú rẹ̀ dúró láéláé. Onísáàmù wípé ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Pé èmi tí ẹ̀ ń wò lójú wòran yìí pé ẹ rí mi wípé ọ̀rọ̀ Ọlọ́run ó ń tẹnu mi bóde, ọpẹ́ ńlá gbáà ni lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ lórí nítorí kíni orúkọ tèmi ni olùṣọ́ àgùntàn Michael Ọláníyì Lótìmí. Àwọn kan mọ̀ mí sí Ọdẹ́níyì ṣùgbọ́n a yí padà sí Ọláníyì. Àwọn ọmọ mi sì ń jẹ́ Ọdẹ́níyì o. Ṣùgbọ́n báyìí mo ti lọ sí ìpadàpọ̀ orúkọ. Ẹni tó yeye máa mọ ìdí tá a fi pààrọ̀ orúkọ yẹn sí Ọláníyì. Kì í ṣe lórí pé ó jẹ́ ọdẹ o rárá, ṣùgbọ́n ìyẹn kọ́ la mú wá. Ohun tí Olúwa fi rán mi sí ẹ̀yin àgbààgbà tẹ́ níjọ ńláńlá, tẹ́ ní àwọn ọmọ ìjọ tó pọ̀, wípé àwọn àgùntàn gidi wọ́n ń sọnù mọ́ yín lọ́wọ́. Àwọn tí ọ̀run torí ẹ̀ yọ̀ pé wọ́n di ẹni ìgbàlà, wọ́n ń yọ sọnù mọ́ yín lọ́wọ́. Nídìí èyí la fi rán mi sí yín, torí pé ó yẹ kó yé wa pé ẹni tó níṣẹ́ ó ń wo inú ẹ̀ ò sì dùn. Pàápàá kan nísìn àgbọ̀ ọ̀run ò ní ṣọ̀fọ̀ lórí ayé mi, ọ̀run ò ní pohùn réré ẹkún lórí mi, ọ̀run ò ní ṣọ̀fọ̀ lórí ayé mi, ọ̀run ò ní pohùn réré ẹkún lórí mi, ọ̀run dẹ̀ ń ṣọ̀fọ̀ lórí àwọn kan, ọ̀run dẹ̀ ń ṣọ̀fọ̀ lórí àwọn kan wú, ọ̀run ò ní ṣọ̀fọ̀ lórí ayé mi, ọ̀run ṣọ̀fọ̀ lórí ayé àwọn ènìyàn. Nítorí kíni ọ̀pọ̀ ti dẹni ìgbàlà nítòótọ́, wọ́n sì ń yọ sọnù mẹ́yìn bàbá lọ́wọ́. Nígbà tí mo ní iṣẹ́ níhìn lọ́hùn-ún nírú àwọn ọba orí ogún ẹsẹ̀ 40 pẹ̀lú àbísí here and there, àwọn kan yọ sọnù. Èmi náà ti yọ sọnù láwọn ìjọ kan lọ́wọ́ o. Kọ́lọ́run fúnra rẹ̀ tó ṣàwárí mi sínú agbo mi. Ọkàn tó rí gbàlà tí ọ̀run torí ẹ̀ yọ̀ ní ọjọ́ tó rí gbàlà. Àwọn tá a fi wọ́n sábẹ́ ò ráyè o, títí wọ́n tún fi yà padà kúrò lójú ọ̀nà. Tí ọ̀run torí wọ́n ń ṣọ̀fọ̀ nígbà tí à ń ṣiṣẹ́ níhìn lọ́hùn-ún, bí sí here and there. Kí ni a sọ fún Ọlọ́run ní ọjọ́ ìkẹyìn wípé ọkàn sọnù a ò sì mọ̀? Àwọn kan ń bọ́ sọnù mọ́ yín lọ́wọ́ ṣé torí ẹ pọ̀? Kì í ṣàwáwí o. Torí wípé mẹ́mbà ìjọ pọ̀, èmi ò bá àwọn ìjọ ìgbàlódé sọ̀rọ̀ o. Ẹ̀yin bàbá tí ẹ bẹ̀rẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere, tí ẹ gba iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn mọ́ṣẹ́ tó jẹ́ òun lójúlówó iṣẹ́ tẹ́ fi bẹ̀rẹ̀ tẹ́ fi lérò. Ṣùgbọ́n ní ìsinyìí ẹ ò rí wọn pé wọ́n ń sọnù. Ìtó ti dòṣìṣẹ́ ní wọn, wọ́n frustrate wọn, wọ́n fayé sú wọn.
títí wọ́n fi fìjọ́lẹ̀ tí wọ́n lọ tẹ́ ò sì mọ̀. sáà pé ó ṣírò fún Ọlọ́run, torí ìṣirò tó pọ̀ lónìí báyìí ní ìṣirò owó, kò sí ìṣirò ọkàn. Àwọn ti pọ̀, mélòó ni pásítọ̀ fẹ́ mọ̀, mélòó ni jíò fẹ́ mọ̀, kì í ṣàwáwí o. tó bá jẹ́ pé ní tòótọ́ ni word of knowledge ta là ń rí, that somebody there, the Holy Spirit tell me this, the Holy Spirit tell me that, nítorí mọ́ sọ fún mi rèé nípa onítọ̀hún, nítorí mọ́ sọ fún mi nípa onítọ̀hún, tí ẹ̀mí mímọ́ kò sì lè sọ fún yín pé ọkàn tí ọ̀run torí ẹ̀ yọ wọ́n ń bọ́ sọnù. Báwo lẹ ṣe fi ká gbàgbọ́ pé ẹ̀mí mímọ́ ní fi hàn yín ohun tẹ̀ ń sọ jáde? Torí Jésù wá sí ayé kí ẹlẹ́ṣẹ̀ kó lè là, kó má bàa ṣègbé. Pàápàá ẹni tó gbàgbọ́, wọ́n gbàgbọ́ dé àyè pé wọ́n rí gbàlà, ṣùgbọ́n lẹ́yìn ìgbàlà kò sí ìtọ́jú o, sí wàásù, ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wọn, ẹ̀kọ́ ìjọ yín ni, kì í ṣe ẹ̀kọ́ Kristi, ẹ̀kọ́ ọmọ ìjọ yín tá a fi lè dá yín mọ̀ fáwọn yàtọ̀ sáwọn ìjọ míì. Ẹ̀yin bàbá nú Olúwa, mo dojúkọ o lórúkọ Olúwa. Bàbá fẹ́ jẹ̀bi, ẹja bẹ Ọlọ́run. Ọ̀pọ̀ kan ti sọnù, èmi náà ti sọnù mọ́ ìjọ kan lọ́wọ́, ìjọ tó gbajúgbajà fún ìdí ọdún 9 tí wọn ò tiẹ̀ wá mi. Ìgbà tí Ọlọ́run tún mú mi padà dìde sínú ìgbàgbọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ jùràpà tọ́lọ́run tún fàánú ẹ̀ wá mi rí nínú ibòmíì tí mo tọ́lọ́run sọ mí lọ́jọ́ sí, mo kúrò bẹ́ẹ̀ mo tún wá wọn lọ. Wọ́n ní dandan àfi kí n sá kúrò, àwọn ò fẹ́ rí mi. Láti ọjọ́ àkọ́kọ́ tí mo ti dẹni ìgbàlà 1976 April, mi ò rí táwọn òyìnbó ń pè ní pastoral care lọ́dọ̀ ẹnikẹ́ni. Jésù nìkan ló ń tọ́jú, ló ń gáàdì mi sọ́tún sósì, bóyá bàbá lọ́dọ̀ àwọn eléyìí tí bá tún dúró ń bẹ̀, ẹ̀kọ́ tá a bá kọ́ mi ń bẹ̀, tó bá di pé bẹ́ẹ̀ máa níra kúrò ń bẹ̀, a tún bọ̀ ń bí. Bẹ́ẹ̀ ni ibi kan ni Jésù Olúwa mú mi lọ nínú àwọn ìjọ ńláńlá yẹn, wọ́n máa nítọ́jú ọkàn àwọn ènìyàn o, ó má sí bàbàrà o, ṣùgbọ́n a ò pẹ́ bí mo kúrò ń bẹ̀ torí pé kí ni ìṣó tó ti débẹ̀ yẹn kì í ṣe torí tèmi o, láàrin ara wọn ìjà tí wọ́n ń bára wọn jà ó bà mí lọ́kàn jẹ́ láti tún irú kan bẹ́ẹ̀ yẹn lórí tó kúrò ń bẹ̀ ń sọ síbí. Ìgbà tí mo máa débi tí mo ti tó lórí adíkè kúrò yẹn, mo kú sẹ́kún. Olúwa, gbogbo ni ó ti sinmi gan, kúrò ń bí máa bọ̀ ń bí, kúrò ń bí máa bọ̀ ń bí. Mo bá sunkún sí Ọlọ́run lọ́rùn. Ọlọ́run ni èmi ni mo ṣèlérí, kò sì lè yẹ̀. Mo dúró, ìgbà tó tà kù kúrò ń bẹ̀. Ìgbà yẹn ọkàn tún balẹ̀, mo kúrò ń bẹ̀. Ibi tó ní kí n lọ, mo wà ń bẹ̀. Mo farabalẹ̀ dáadáa. Abarabalẹ̀ dí lẹ́bù kan, dé ìpele kan, onírúurú fẹ́ máa ṣẹlẹ̀ ń bẹ̀. Àyẹ̀ra. Ohun tó dùn mọ́ mi ni pé mi ò yí gbóhùn Ọlọ́run. Wọ́n tẹ̀ wá mọ́lẹ̀ sí gbogbo ẹ̀, ibi kan tí ẹ wà tí a dé t'Olúwa ní ká gbàṣẹ́ ìránṣẹ́ fúlè. Gbogbo ń tà ló ń bẹ̀ ọdún 7. A lè ròyìn tójú wá rí ń bẹ̀, a gbọ́dọ̀ máa sọ. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan táwa ń sá fún, tá ń complain, olórí pátápátá ń sọ ńgbà kan pé àwọn tó ń complain torí wọn lóore ọ̀fẹ́ hàn láǹfààní sáwọn kan táwọn tó kù ní. Àìsọ lódodo, ẹlẹ́ṣẹ̀ náà ni wá,
ṣùgbọ́n tá a bá rí ní tó burú tá a bá yàgò fún kì í ṣe pé àní chance àwa ọlọ́run ò folè sí wa nú a sì sá fólè jíjà wọ́n rún wa mọ́lẹ̀ a sì gbà wọ́n bá a lórúkọ jẹ́ sí gbogbo àsáwò wọn ẹ rí i pé òmùgọ̀dé wà mọ́ tá à ń ṣe alákòóso àgbà ní bàtà wọn ló ń yàgbọ́n tó ń sọ yẹn torí wọn lọ́pọ̀túnítì kan ni tàbí míì ṣùgbọ́n gbọ́ tásìkò kó olúwa ní fìbẹ̀ yẹn lẹ̀ wá jókòó náà bí ọ̀rọ̀ Naomi àti ìyàwó ọmọ ẹ̀ Rúùtù jókòó náà títí ọkùnrin yẹn kò ní dákẹ́ títí ó fi ṣe iṣẹ́ ẹ̀ parí àtàbájọ́ ló ka gbélé ẹ̀mọ́ tí mò ń wí ẹ̀yin bàbá ìjọ ti tóbi ọkọ̀ ń sọnù èrò ń pọ̀ sí àwọn ọkọ̀ tó rí gbàlà ń sọnù ìmí gan pàápàá tó ti rí gbàlà ohun tó rí kọ́ ò dáa ẹlòmíì gan tí ò mọ̀ nínú ayé kó tó gbàgbọ́ ìjọ yín náà ti wá mọ̀ ọ́n expose bí àṣà lóyìnbó ẹ̀yin bàbá ẹ lọ́nú àdúrà padà ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ díjọ ńlá ìjọ ńlá wàhálà ńlá ni mélòó ni báyìí jẹjẹ mọ̀ pé ohun tó bàbàrà lójú àwọn olórí ìjọ míì kọ́ ló bàbàrà lójú Ọlọ́run ìdí ni tí èrè ẹlòmíì ó fi kéré ní ọjọ́ ìkẹyìn bó ṣe níjọ tó torí pé tó ranjú mọ́ kì í ṣe ohun tó Ọlọ́run fúnra rẹ̀ tó gbélékè torí pé ohun tí àwọn ń wò ẹlòmíì ó sì jẹ́ pásítọ̀ tó ó sì jẹ́ olùṣàgùtàn tó kò mọlé ẹni tí ò lówó nu wọn ẹni tó lówó ló mọlé wọn ọdún ẹ pọ̀ lọ ṣúà èmi ọ̀sán tàwọn tó torí owó dájọ́ là láwọn tó ti gba ìrere tán mọ ìrere tó yé wọn wọn ì ní fẹ́ kó dá wa lágara àmọ́ bí pépèpé ni apá kejì bọ̀ ẹ̀yin bàbá o ọkàn sọnù ọ̀run ṣọ̀fọ̀ lórí ẹ̀yin gan ọ̀run ṣọ̀fọ̀ lórí àwọn ọkàn tá a darí sọ́dọ̀ yín tó bọ́ sọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́ nítorí pé bísí here and there owó ti dé orí owó la dúró sí ọkàn yẹn àdúró sí mọ́ ó tà kó ẹja padà sẹ́sẹ́ àgbélébù káwára wa rí kí a má bàa jẹ̀bi ìgbà súnmọ́lé o owó tá a lé káàkiri ẹnu ẹran ara ẹ̀ náà ló mọ́ o tó bá ti di pé ẹran ara bọ́ gbùlẹ̀ sí kankan mọ́ owó wúlò mọ́ torí náà Jésù pè ọ́ láti lè ṣe ìránṣẹ́ Gate of Zion Christian Mission láti kí i pé ẹ káàbọ̀ ẹ kú déédéé wòye o àlàáfíà fún yín.